síwájú sí i. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti láǹfààní láti máa wò àti láti máa gbọ́ ohùn mi. Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Glorious Grace FM. Ìtànsán ògo tó mọ́lẹ̀ ròrò máa tàn síwájú sí. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò mi, ètò Ọlọ́run, ètò gbogbo wa, ètò ẹgbẹ́yẹ̀wò. Ètò ẹgbẹ́yẹ̀wò ló tún gorí afẹ́fẹ́. Mú kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàbọ̀. Ẹ káàbọ̀, báwo ni ẹ kú ọjọ́ mẹ́rin? Bó o nílé, bó o níṣẹ́, bó o lọ́nà, bó o làkókò ìlọ́dọ̀ yín. Ṣó ń dùn, ṣó ń lọ, bó o ní ẹ kú lé o. Kábíyèsí bá Olúwa, ọba tó fi ìmọ́lẹ̀ ṣaṣọ bóra. Kábíyèsí bá Olúwa, ọba tó fi ìmọ́lẹ̀ ṣaṣọ bóra. Ilẹ̀ wí. Ọba tó fi ìmọ́lẹ̀ ṣaṣọ bóra. Ọba tó fi ìmọ́lẹ̀ ṣaṣọ bóra. Èmi náà ni wọn ò nífẹ̀ẹ́ lòmíì ṣe mí. Èmi ní Babalọ́lá Abímbọ́lá Olúwatósìn ọmọ ọ̀dẹ́mọ lọ́ọ̀ba. Èmi á máa pè mí lọ́mọ wọn lóńdó Oǹdó Aréyìn Jàjà Ògún. Jàjà báwa bá pàwò ní jàjà mọ́. Jàjà ni wọ́n máa pè wá bó bá dọ̀la. Èmi náà lèmi wọn ò nífẹ̀ẹ́ lòmíì ṣe mí. Ẹ̀yin ará lé o. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, mo máa fẹ́ràn lárìn ká. Mo fẹ́ràn kárìn. Àní mo ti rìn. Mo délé Alára. Mo délùú Ajérò. Kódà mo délé Ọ̀rọ̀gùn Léèlá. Ẹ pé kí ni mo rí? Àní mo rí ọlọ́rọ̀ tó ń fojoojúmọ́ sunkún àìní. Mo sì ṣalábàápàdé tálákà tó ní òun ò nílò ohunkóhun. Àní mo tún tẹ̀síwájú nínú lárìnká mi, mo rìn. Mo tún dé ìlú kan. Níbi tó ti ń gúnyán nínú ewé, tí wọ́n ti ń rò fọ́ nínú èpo ẹ̀pà. Ọ̀gọ̀rọ̀ ènìyàn sì ń jẹun. Inú wọn le tandi, wọn ò sì ṣàròyé àìyó. Ẹ pé kí ni àkòrí wa lónìí? Ìtẹ́lọ́rùn. Ìtẹ́lọ́rùn. Ẹ máa bá wa bọ̀ wá ní balọ̀. Ọba tó gbàdọ̀ balẹ̀ ọba ni. Ọba tó gbàdọ̀ balẹ̀ ọba ni. Ọba tó gbàdọ̀ balẹ̀ ọba ni. Yẹ́fẹ́lẹ́. Èmi ṣe kábíyèsí ọba yẹ kí ẹ sọ̀rọ̀ sókè. Ọba tó gbàdọ̀ balẹ̀ ọba. Ọba tó gbàdọ̀ balẹ̀ ọba. Ṣé rí tálákà tó ń dunnú tí ò nílò ohunkóhun? Kìí ṣe pé ọ̀rọ̀ rẹ̀ ò kù síbì kan, kìí ṣe pé kò láwọn nǹkan kan tóun náà ń fojú wò pé tó bí n bá lè ní èyí inú mi á dùn. Àmọ́ ìtẹ́lọ́rùn tá à ń gbéyàwó tá à ń mú sàlógún lónìí, èèyàn tó bá ti ní ìtẹ́lọ́rùn yóò ní ayọ̀ ọkàn. Àmọ́ ẹni tí ò bá ní ìtẹ́lọ́rùn kò lè tẹ̀síwájú, kò sì lè ní ayọ̀ ọkàn. Ẹni tí ò ní ìtẹ́lọ́rùn a lè fi ṣàkàwé èèyàn tó ṣe pé ó ní ohun gbogbo. Ẹja fi lè ṣàpèjúwe. Ó ní yàrá mẹ́ta, yàrá ìgbafẹ́ ìta tí ń wo amóhùnmáwòrán táwọn eléèbó ń pè ní sitting room, ó ń bẹ́ẹ̀. Ó ní yàrá tí ibùsùn ń bẹ àti lóríṣiríṣi. Tó wá ń ṣàròyé àìní yàrá ìkó nǹkan pamọ́ sí táwọn eléèbó ń pè ní store. Ṣé ẹ̀yin náà rí báwọn? Ó ti ní yàrá lónírúurú, yàrá bíi 2 sí 3 ń bẹ ńlẹ̀. Yàrá ìgbafẹ́ náà wà ń bẹ̀. Ó wá ń ṣàròyé àìní yàrá ìkó nǹkan pamọ́ sí. Àmọ́ ẹni tó jẹ́ pé ó ní ìtẹ́lọ́rùn a lè fi wé èèyàn tó ṣe pé inú yàrá kólóbó kan náà ló ń gbé tòun táyà tọmọ 6. Ṣùgbọ́n síbẹ̀ ó ń dúpẹ́ lọ́wọ́ adẹ́dàá ṣẹ̀dá pé tó Elédùà mo mà tún dúpẹ́. Àní pé mo rí ibi gbé ìṣẹ̀dá mi pamọ́ sí. Àkàìmọye ènìyàn náà ń bẹ lẹ́sẹ̀ títì tí wọ́n ò rí léwọ̀, wọ́n ò rí ibi sùn sí, wọ́n ò rí ibi dé sí. Ìtẹ́lọ́rùn ni kókó ọ̀rọ̀ tá à ń mú sàlógún lónìí. Àní ẹni bá ní ìtẹ́lọ́rùn yóò ní ayọ̀ ọkàn, yóò sì máa tẹ̀síwájú. Torí ẹni tí ò bá ní ìtẹ́lọ́rùn, ohun tí ò ní ọkàn rẹ̀ ó máa lọ sí ní gbogbo ìgbà. Bó bá ti ń jí lójoojúmọ́, àwọn ohun tí ò tí ì ní ni ó máa sunkún lé lórí. Tí ẹni tó bá sì ń sunkún, ṣóun ni ó rí àǹfààní kan tó wá sí iwájú rẹ̀, tàbí ohun kan tó lè sọ di 2, tó lè mú kó di 3, tó lè mú kó pọ̀ sí? Kò ní rí. Ìdí ni ìta fi ní ẹni tí ò bá ní ìtẹ́lọ́rùn kò lè tẹ̀síwájú. Kẹ́ẹ̀sì wá máa wò ó, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọn ò ní ìtẹ́lọ́rùn kì í ṣe wípé ó wù
àwọn náà bẹ́ẹ̀ àmọ́ àfarawé ni máa ń dààmú ọ̀pọ̀lọpọ̀ tó bá ti wọrí ẹ̀rọ ayélujára tó ti rí ẹni tó ṣe pé ó fi nǹkan kan bẹ́ẹ̀ ó post bẹ́ẹ̀ wọn ò fẹ́ mọ ohun tó là kọjá kó tó di pé ohun yẹn jọ wọn ò fẹ́ mọ̀ bóyá irọ́ ní tiẹ̀ ń pa á bẹ́ẹ̀ wọn ò fẹ́ mọ̀ bóyá ọkọ̀ tẹ́nìkan fi ya àwòrán bóyá òun ló ní àbó òun kọ́ ní kété tó bá ti fojú ba àwọn nǹkan wọ̀nyí ní ẹ̀jẹ̀ wọn ó ti máa gbóná ní ayọ̀ ọkàn wọn ó ti fò lọ ni wọn ó ti máa ronú pé tó ẹlẹ́dàá nígbà wo ló ṣe tèmi náà àwọn àgbà sì bọ̀ wọ́n ní tó ṣe bí òwe gbogbo ẹ̀yin àgbà tí ẹ̀ ń bẹ nínú ilé wọ́n ní o gbọ́ bí ọjà gbé tà ó gbé gbọ́ òwò o kọ́ béèrè lọ́wọ́ orí ìtẹ́lọ́rùn ìtẹ́lọ́rùn àwọn àgbà tún máa wípé ìtẹ́lọ́rùn ni bàbá ìwà ǹjẹ́ àti ẹ̀ mọ ìdí tí wọ́n fi máa ní pé ìtẹ́lọ́rùn ni bàbá ìwà ìdí tí wọ́n fi ní pé ìtẹ́lọ́rùn ni bàbá ìwà ń lára àwọn kókó tá a ti mẹ́nu bà ṣáájú nítorí pé ní bá ní ìtẹ́lọ́rùn kò ní rí ohunkóhun tó lè ṣàríwísí àbí tó lè máa ṣàfisùn fún ẹlẹ́dàá lójoojúmọ́ pé tó ẹlẹ́dàá bó wà lè tún ṣe jẹ́ ẹ̀dẹ̀ mọ̀ pé àwọn onẹ́sìn ìgbàgbọ́ nínú ìwé mímọ́ wọ́n ní kí a jẹ́ kí ọpẹ́ wa kó máa pọ̀ ju ìbéèrè wa lọ kódà àwọn ẹlẹ́sìn mùsùlùmí gan tún fi ìdí ẹ̀ múlẹ̀ pé béèyàn bá dúpẹ́ a máa rí ọ̀pọ̀lọpọ̀ gbà ṣé èèyàn tí ò wá ní ìtẹ́lọ́rùn ni ó máa dúpẹ́ lórí ohun tó ní ṣe wá rí pé bàbá ní ìtẹ́lọ́rùn a lè mọpẹ́ dá bí àbá sì ní ìtẹ́lọ́rùn a lè tẹ̀síwájú ẹ máa bá wa bọ̀. Glorious Race FM ìtànṣán ògo tó mọ́lẹ̀ roro máa tàn síwájú sí i. ọkàn ẹ̀dá mà lágbára o. Omi ọkọ̀rọ̀ kọjá ìwọ. ọkàn ẹ̀dá mà lágbára o. Omi ọdún yúgbà bí oyin àjò. ọkàn ẹ̀dá mà lágbára o. Omi ọgbọ́nà kọjá àjẹ́. ọkàn ẹ̀dá mà lágbára o. Omi òtútù mi ní jọjọ bí omi àmú. ọkàn ẹ̀dá mà lágbára o. Omi ọmọtọ́ nítorí bí ẹ̀gbọ́n òkun. ọkàn ẹ̀dá lágbára. Omi rẹ̀ dọ̀tí bí gẹ́gẹ́gẹ́gẹ́. Èmi omi àkìtàn ọkàn làpapọ̀ tuntun. Tó lára ò jẹ́ ọkàn lẹ́yìn ọkàn. Ọkàn ẹ̀dá wíwọ́. Ọkàn ẹ̀dá máa wíwọ́. Ó wúwo jẹrẹ lọ. Glorious Race FM ìtànṣán ògo tó mọ́lẹ̀ roro máa tàn síwájú sí i. ìtànṣán ògo tó mọ́lẹ̀ roro máa tàn síwájú sí ẹ̀yin olùgbọ́ mi ọ̀wọ́n nítorí àti bẹ́gbẹ́ pé nítorí àti bọ́gbà pé ó gba ìyọkàn lọ́wọ́ ara rẹ ó gbàdùnú lọ́wọ́ ara rẹ ohun gbogbo tó yẹ kó máa múnú rẹ dùn àwọn ohun tó yẹ kó máa rí àrítọ́ka sí kó máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá pé tó èmi náà mọ̀ ń dúpẹ́ ó wá jẹ́ àwọn ohun tó ṣe pé òun ló fi ń ṣe àríwísí òun ló fi ń ṣàfisùn tó fi ń nura rẹ lómijé lóúnjẹ tó fi ń fojoojúmọ́ sunkún ìtẹ́lọ́rùn bàbá ìwà ọ̀pọ̀lọpọ̀ ti gbàgbé wípé bá a bá mú ẹyin lọ́wọ́ ọ̀tún ta fi ẹyìn sí ọwọ́ òsì ta wá mú ẹ̀yìn ta fi rìn lọ sílùú Ìsẹ́yìn ẹni tí ó yin ni ó yin ni ẹni tí ò ní yin ni kò ní yin ni kí wá ní gbogbo làbárí ohun tá à ń bá ká tá fi torí rẹ̀ tá ò ní ìtẹ́lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ ti kúrò ní ilé ọkọ látàrí àìní ìtẹ́lọ́rùn ohun táwọn akẹgbẹ́ rẹ̀ bá ti wí létí rẹ̀ ọkọ mi ṣe báyìí ọkọ mi ṣe báyìí kò tiẹ̀ fẹ́ mọ̀ bóyá òótọ́ ni bóyá arọ́ ni kódà bó tiẹ̀ jẹ́ òótọ́ ṣé orí wa papọ̀ ní ṣé ibi tóun ti yàn ni wọ́n ti yàn ni àti wípé oríṣiríṣi la ní ire àwúrọ̀ ń bẹ ire ọ̀sán ń bẹ ire alẹ́ ń bẹ àwọn kan wọn a sì máa ní láti òwúrọ̀ tó ṣe pé yóò bá wọn kalẹ̀ ni ǹjẹ́ o wá mọ̀ bóyá ẹni tóun torí tiẹ̀ tó fi gba ìdùnnú lọ́wọ́ ara rẹ̀ tó mú àyọkàn tó sọnù tóun fojoojúmọ́ sunkún tóun wẹkún mu bí oúnjẹ ṣó mọ̀ bóyá ire òwúrọ̀ lòun yàn bóyá nígbà tí wọ́n bá máa ní tiẹ̀ ní ọ̀sán bóyá ànídalẹ́ ni bóyá ànító àníṣẹ́kù tó ṣe pé yóò padà wá máa fi ọlá rẹ̀ tọrọ torí ọ̀pọ̀lọpọ̀ láti rí o
àti ní ẹni tó ní rí tí ò padà ní mọ́. Àdúrà mi ni wípé kí ẹlẹ́dàá má ṣe wá ní ọlọ́rọ̀ àná. Àdúrà mi sí gbogbo ẹ̀yin olùgbọ́ mi àti ẹ̀yin tí ẹ̀ ń tẹ́tí sí mi ni wípé ó ti ní kò ní rí kò ní jẹ́ ìpín wa lágbára láṣẹ Olódùmarè. Ìtẹ́lọ́rùn ṣe kókó nínú ayé ẹ̀dá. Ohun gbogbo tí o bá ní jẹ́ ó máa mú inú rẹ dùn. Yé fiyè sí àwọn ohun tí o ì tí ì ní. Ẹ má ṣì mí gbọ́, mi ò ní wípé ká má wò wípé mo tún fẹ́ ní sí. Torí tẹ̀dá bá ti tó ti gbà pé ibi tóun wà tó ibi tí ìrọ̀rùn pin sí nìyẹn kò ní tẹ̀síwájú. A gbọ́dọ̀ máa wò wípé tó ibi tí mo wà yìí mo sì lè wà jù bẹ́ẹ̀ lọ, àmọ́ ohun tí mò ń gbìyànjú àti sọ ń kókó ni wípé ẹ jẹ́ a máa ní ìtẹ́lọ́rùn. Bá a bá ní ìtẹ́lọ́rùn a ó ní ayọ̀ ọkàn. Ọ̀pọ̀lọpọ̀ ilé tó ń wó tó ń dàrú kì í ṣe nítorí ohunkóhun, nítorí ìtẹ́lọ́rùn ni. Kìkìdá kẹ́lòmíì ní ìtẹ́lọ́rùn ní ilé rẹ̀ aláyọ̀ alójútu. Ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ṣe pé amókòwò yìí asọ́lẹ̀ amútọ̀hún asọ́lẹ̀ kò rówó kò rójú owó kò rérè, àìnítẹ́lọ́rùn ni. Bó bá ti gbọ́ pé tó ọjà yìí ló tún ta yóò tún bẹ́ mọ́, àyíbí ló tún lọ yóò tún bẹ́ mọ́. Ó ṣe fìtẹ́lọ́rùn gbájúmọ́ òwò tó ń ṣe, ó ṣe fìtẹ́lọ́rùn gbájúmọ́ ohun gbogbo tó ní, ó ṣe fìtẹ́lọ́rùn gbájúmọ́ ọ̀rọ̀ ayé rẹ̀ kó wá rí báyé rẹ̀ ó ti dà. Tó kì í dùn kó pọ̀ á nírí jù báyìí lọ lórí ètò tòní títí tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ táwọn máa ríra táwọn máa gbára wa ní ìyànjú. Ẹ má gbàgbé ẹgbẹ́yẹ̀wò lètò ètò lẹ́gbẹ́yẹ̀wò. Orúkọ tèmi ò yípadà, mi ni Babalọ́lá Abímbọ́lá Olúwatósìn ọmọ Ọ̀dẹ́mọlọ́ba. Mo kí bàbá mi ọ̀gá pátápátá ọ̀gá àgbà bá mi Ajíbóyè Emmanuel. Ẹ ṣẹ́gun ẹ kú sùúrù, ẹ kú ìkówajẹ, ẹ kú gbogbo bí ẹ ti ń ṣe láti rí wípé àtúgà dókè pé a ò dúró sójú kan lágbára láṣẹ Elédùmarè. Gbogbo ibi táwọn ògo yín àwọn èso yín bá ń dé pátápátá wọn máa rí àánú gbà níbẹ̀. Mo kí màmá mi Adétòun Olúṣọlá màámi kò ní rẹ̀ lórúkọ Olúwa. Ẹ ṣé o, ẹ kú bẹ́ẹ̀ tí mo wà bí ọmọ bẹ́ẹ̀ sì ṣe ń pọ̀n wá lágbára láṣẹ Olódùmarè. Ọ̀já tẹ́ fi ń pọ̀n wá kò ní jábọ́. Ibi gíga tẹ́yìn náà wà ń fojú sùn tẹ́ ń lépa lágbára Olódùmarè ó débẹ̀ ní ìrọ̀rùn. Tó mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi ọ̀wọ́n. Glorious Race FM ẹ má gbàgbé lórí Facebook, lórí Twitter, lórí YouTube Glorious Race FM, lórí Instagram Glorious Adet Studio. Tí ẹ bá wá fẹ́ bá wa dòwò pọ̀ yálà ẹ fẹ́ gbé ìpolówó yín wá ní tàbí ohun mìíràn, ẹ pè wá sórí 081 12 47 01 55. Àwa tó bá ṣe pé òkò òkun là ń bẹ a kàn fi +234 sí 81 12 47 01 55. Tó bá ṣe pé èmi àǹtí Àríkẹ́ tí mò ń sọ̀rọ̀ yìí la fẹ́ bá sọ̀rọ̀ á pè sórí 081 22 50 59 53. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń bẹ nílé agodo lẹ́ni Sister Rọ́dí àti mo kí yín, gbogbo àwọn tó ń bẹ mí pátápátá ni mo kí lọ́lọ́kọ̀ọ̀kan lélẹ́jèèjì. Ẹ ṣé ẹ kú ìfọmọ ènìyàn ṣe, ó dàbọ̀. Glorious Race FM, ìtànṣán ògo tó mọ́lẹ̀ rolo máa tẹ̀síwájú sí i.